Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú bójú ọjọ́ ṣe rí o. A kú dédé wòyí. Bẹ́ẹ̀ ni, ẹni tọ́lọ́run bá ti yọ, tọ́lọ́run ti dá dáadáa, kò sí ẹni tó lè parun, kò dẹ̀ sí ẹni tó lè fọwọ́ kàn. Ọlọ́run máa gbóǹtọ̀un lékè náà ni. Bẹ́ẹ̀ ni, wọ́n bá ní lálẹ́ àná pé ìgbà tí Naomi tó ti fẹ́ dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì, wọ́n ló ti ṣe prayer tán. According to nǹkan tá gbọ́ ní internet switch, wọ́n ní Naomi lóun ti ṣe prayer tán. Ó ṣe fẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì. Tó bá ń rí kiní yẹn tó ń wọ́ bọ̀ nílẹ̀ẹ́lẹ̀, tó ń wọ́ bọ̀, wọ́n ní python, ejò. Wọ́n lé ejò bó ṣe ń wọ́ bọ̀. Ṣé bí Ọlọ́run ló ní kó má ti ẹ̀ lọ paná? Bá pé ó ti paná ni, kò ní rí. Wọ́n ní bó ṣe ń wọ́ bọ̀ tó fẹ́ lọ gun orí bẹ́ẹ̀dì, ló kàn fò dìde lórí bẹ́ẹ̀dì. Tó jump ló pariwo. Ejò, 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 ejò. Thank God wọ́n ní security kan wà níbi ṣẹ́ńbà ẹ̀, ẹnu ọ̀nà àbágùnkè. Wọ́n níbẹ̀ ni, wọ́n ló security kankan wà níbẹ̀. Wọ́n ní bí security yẹn kàn ṣe sá wọ àwọn àtàwọn ọmọ ọṣẹ́ ẹ̀, gbogbo wọn ṣe sá wọ inú ibi yàrá ẹ̀ nìyẹn. Wọ́n ní bó ṣe dé bẹ̀ báyìí, wọ́n dẹ̀ wá ejò tí wọ́n ò rí ejò. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wà. Wọ́n nígbà tí Naomi ti pariwo pé ejò yẹn ti wá bí kan sá sí. Wọ́n náà ṣáà rí ejò yẹn but tí wọ́n ò rí pa. Wọ́n ní wọ́n wá ejò, but kán tó rí pé wọ́n ò rí pa pé wọ́n dẹ̀ mú ejò. According to nǹkan tá gbọ́ pé wọ́n ò rí ejò yẹn pa. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní wá. Wọ́n ṣáà wá ejò yẹn ṣá ìgbà tán ò ti rí. Wọ́n ní before you know it, gbogbo àwọn security yẹn wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n wọ inú yàrá, wọ́n wá ejò, wá ejò, wá ejò, wá ejò. Wọ́n ní bó ṣe wá, níbi tí wọ́n ti ń wá ejò, bí kábíyèsí ṣe bá wọn pé ìyá onífá, pé kí ìyá onífá kó tètè máa bọ̀ torí emergency wà lálẹ́ àná. Wọ́n ní kò tiẹ̀ pé 30 minutes. Ọlọ́run ló mọ ibi tí ìyá onífá yìí. Ó yẹ kán ní kí ìyá onífá kúkú máa gbé láàfin nìyẹn. Wọ́n ní kò pé 30 minutes bí ìyá onífá ṣe dé ibẹ̀ ni. Wọ́n ní because tí kábíyèsí bá ti pè ìyá onífá bẹ́ẹ̀ ní kíákíá bẹ́ẹ̀ kó mọ̀ pé bóyá urgent ni, bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́. Wọ́n ní bí ìyá onífá ṣe dé, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá ejò nínú ilé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe incantation. Wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní, wọ́n ò rí ejò yẹn pa. Wọ́n ní ìyá onífá bẹ̀rẹ̀ sí ní, ibikíbi tí ejò yẹn bá gbà, wọ́n wá gbogbo everywhere ibi tó lè gbà wọlé. Wọ́n ní kò dẹ̀ sí igbó kankan. Àṣé wọ́n ran ejò wá ni. Bí ìyá onífá ṣe bẹ̀rẹ̀. Ibikíbi tí ejò bá wà kó jáde. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe incantation. Ibi tí ìyá onífá ti ń ṣe, wọ́n ní tó ti ń pa ègèdè àbí kí ló ń pa. Wọ́n ní bí nǹkan kan kàn ṣe fò dìde ni. Wọ́n kàn rí wọ́n ní nǹkan kan dìde wù ọkùnrin kan. Ó kàn fì sí òkè báyìí. Ó kàn dí ọkùnrin èèyàn. Wọ́n ní goddess ni. Wọ́n ní bí ìyẹn kàn ṣe di odindi èèyàn ni. Bó ṣe wá ní kí ìyá onífá kó gbẹ́nu dákẹ́, kó yé ṣe incantation. Incantation kíni? Òun lòun di ejò wá. Òun fẹ́ wá pa Naomi. Ó lóun fẹ́ wá pa Naomi. Wọ́n ní bí ìyẹn ṣe wá ní ìyá onífá wá ní, kí ni Naomi ṣe fún ẹ? Níbo ló ti wá? Ó ní wọn lè rí ejò pa pé òun gan lòun di ejò. Ó yí padà ni. Ó mà ṣe. Tó bá jẹ́ pé wọ́n dẹ̀ rí pa ni. Wọ́n rán wá ni. Tó bá jẹ́ pé wọ́n rí pa ni, ṣé ó lè sọ pé kóun wá di nǹkan burúkú tó sọ pé ó dì tó fi dìde tó paradà tó di ọkùnrin èèyàn. Wọ́n ló ṣáà sọ pé òòṣà lòun ò fẹ́ pa Naomi. Wọ́n ní ìyá onífá ní, kí ni Naomi ṣe fún ẹ tó fẹ́ pa? Kí lọmọ yẹn ṣe fún ẹ? Ó ní Naomi ṣẹ̀ òun. Bí i ti kí ni? Níbo ni Naomi ti mọ̀ ẹ́ rí? Ó ní Naomi ṣẹ̀ òun torí ó ló ṣe ọmọ òun. Ó ní táwọn ní ta lọmọ ẹ̀. Ó ní torí ẹ̀ pé òun wá jà fún ọmọ òun.
pé ta lọmọ wá ní Ashley lọmọ òun. Ashley lọmọ ẹ̀. Ó ló bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ ni pé kó lọ bá òun pa Naomi. Òun ò fẹ́ rí, òun ò fẹ́ fojú rí torí gbogbo nǹkan gbogbo ipò òun ni Naomi ti gbà pátápátá ní ààfin. Nítorí náà kí òun fẹ́ mú kúrò nílẹ̀, òun fẹ́ ṣe kíni. Ìyẹn wá ní ó fẹ́ mú Naomi kúrò nílẹ̀ nítorí Ashley. Ó ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní bí ìyá yẹn tún ṣe bẹ̀rẹ̀ sí ní command ni tó ń cast tó tún cast tó ń cast. Wọ́n ní ṣe ló ní kí màmá yẹn panu mọ́ kí ìyá Nífá gbẹ́nu dákẹ́. Pé àníṣe pé òun fẹ́ pa ọ̀tá Naomi. Bí ìyá Nífá ṣe wá ní bá bẹ̀rẹ̀ sí ní cast òun tó tún cast òun tó cast wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ kí ni agbára ìyá Nífá ó ju titi ẹ̀ lọ. Wọ́n ní bó tún ṣe pòórá nìyẹn. Wọ́n ní lálẹ́ àná mọ́júmọ́ ìní ni pé Naomi ò fi ojú kankan kọ wọn. Pé kábíyèsí pé ìyá Nífá ń sọ fún kábíyèsí pé kábíyèsí ṣé o mọ̀ pé ikú ẹ̀ lọmọ yẹn fẹ́ gbà kọ́ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí Naomi kú. Ṣé òun rí nǹkan tó ń sọ fún ẹ? Ṣé òun rí nǹkan tó ń sọ fún ẹ? Ní kábíyèsí wá sọ pé báwo ló ṣe wá báwo ni ìyá Nífá ṣe ń sọ̀rọ̀ báyìí pé ikú ẹ̀ ó ní ikú ẹ̀ ló fẹ́ gbà kú. Ọmọ yìí wà níbí báyìí tó wáyé pé ó ti jẹ́ kọ́mọ yẹn ká mọ nǹkan tó máa ṣe. Ìsídà kí ọmọ yẹn padà sí kinní. Kó lé àwọn obìnrin yẹn. Ó dẹ̀ fẹ́ kó lé, ó dẹ̀ fẹ́ pa ọmọ yẹn. Pé láéláé pé wọ́n ní ìyá Nífá àti kábíyèsí wọ́n fèsì ara wọn pé ìyá Nífá dẹ̀ sọ kìkì ọ̀rọ̀ kan fún kábíyèsí. Pé nígbà tí jẹ́ pé gbogbo èèyàn ti sọ nǹkan kò lè ṣe Naomi. Nǹkan kò lè ṣe Naomi. Ó fẹ́ ó kọ̀ pé gbogbo àwọn ènìyàn máa lé wọn dànù. Wọ́n ní bí wọ́n ṣe wá ní wọ́n ní bóyá bọ̀bọ́ yẹn ṣe wá wọ́n ní wọ́n ṣàkáàsì ejò yẹn ó ṣàdí odindi èèyàn. Ejò yẹn lọ. Wọ́n nígbà tí ó wá di ilẹ̀ mọ́ mọ́júmọ́ ṣé mọ́júmọ́ ìní wọ́n ní bí Ashley ṣe wá lọ gbé àwọn sójà pẹ̀lú ẹrù ẹ̀ tó ń bọ̀ ní ààfin. Wọ́n ló wá sáàfin. Wọ́n ní kò sí láàfin ó gbé ẹrù wọ́n ní kò wá sáàfin ó rán ẹni tó wọ́n wá pé kó wá dejò nínú ilé Naomi nínú ilé Naomi. So wọ́n nígbà tó wá di ilẹ̀ mọ́ ló bá gbé sójà àti ẹrù ẹ̀ ló bá kó dé. Wọ́n bá ní àwọn sójà wá ní kí wọ́n ṣí géètì kábíyèsí ní kán gbé kọ́ síbẹ̀. Àwọn wo ló ń bọ̀? Àwọn wo ló fẹ́ ṣí géètì fún Ashley? Wọ́n lá Ashley pé ó ní òun padà bọ̀ pé kò sí ẹni tó lè lé wọn láàfin. Wọ́n ní ṣe ó kàn búga ló pariwo ló ranjú ló ran gbogbo ẹ̀. Wọ́n ní kábíyèsí pé thank God pé ó bá kábíyèsí. Pé tó wá pé kò bá kábíyèsí tó ti wọlé. Òun náà tó wọlé náà ló tún máa kó jáde. Wọ́n ní ṣe ni kábíyèsí wá sọ pé àwọn sójà ẹbìlà òun lòun lè kúrò kó gbọdọ̀ wá bí kó gbọdọ̀ ṣe. Wọ́n ní before you know it báwọn sójà ṣe padà ni. Wọ́n ní sójà padà o. Bá ti kábíyèsí sọ gbogbo nǹkan tó lè kúrò láàfin. Bó ṣe lọ nìyẹn. Ẹ̀yin èèyàn mi, nǹkan ń bẹ o. Nǹkan ń bẹ o. Ashley yìí ń le ṣan. Ashley yìí ń le ṣan. Ọmọ kúkúrú sàǹbẹ̀ yẹn. Èṣù bélékè yẹn. So ó ti di bẹ́ẹ̀ tó ń dejò tó ń di paramọ́lẹ̀ tó ti ń di oríṣiríṣi tó ń bẹ̀ wọ́n. Wọ́n ní Ọlọ́run odò ló lọ gbé wá. Pé kán lọ fi olódò wọ́n nígbà tí bọ̀bọ́ ejò yẹn tó di èèyàn ó nínú odò lòun ti wá. Pọ́mọ òun ni òun wá gbèjà. Òun wá jà fún ọmọ òun. Ẹ rí pé Ọlọ́run gbogbo àṣírí wọn ó máa tú nítorí pé Ọlọ́run wà láàyè síbẹ̀ fún Naomi. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé sí wa létí kẹ́ lè mọ nǹkan tó tún ń ṣẹlẹ̀. Kẹ́ mọ irú idán tán tún pa ní ààfin Ọ̀jájá. Ṣé ẹ̀ ń rí ṣẹ̀ṣẹ̀ ráyé àbẹ́ẹ̀ rí? Ẹ ti mọ̀ pé agbára Ọlọ́run Olódùmarè a máa kó Naomi yọ. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kẹ́ bá mi like. Kẹ́ ẹ dẹ̀ bá mi fi tókù sí comment section. Ẹ ṣé gan. Ọlọ́run á wò wá pọ̀ o. Àmín.